Núwà Media. Ẹ̀yin olólùfẹ́ ètò Kílẹ̀ rí sí, ẹ káàbọ̀ sí ọ̀tún ètò wa fún ti òní. Orúkọ mi ò yí padà, Aródú ni mi jẹ́ Òjígọ̀bì. Ọmọ wọn ló wo òdùgbò ọmọ àwà òṣùwé, ọmọ bàbá kan omi tútù ti jóni fàìfà. Ètò Kílẹ̀ rí sí ni ètò kan lórí ìtàjọ máa ṣe àgbéyẹ̀wò àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́, tá a rí àbí àwọn ètò ìṣẹ̀lẹ̀ tí àwọn àgbọ̀ kan. Láti ilé-iṣẹ́ Núwà Media, ilé-iṣẹ́ tó máa ń pọ rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe Yorùbá, bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn iṣẹ́ ìbílẹ̀ wa àti àwọn ọmọ wa tó ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ṣáájú ìrírí tí mo fẹ́ mú wá fún wa lónìí, mo fẹ́ sọ fún wa wípé a ti fi léde ìyẹn ìpolongo ìdíje àṣà Núwà Media fún ọdún 2025. Ẹ tẹ atọ́ka tó wà lórí àkọsílẹ̀ abẹ́ fọ́nrán yìí fún ẹni tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí láti dìbò fún àti láti mọ ohun tí ẹ máa ṣe. Ìdíje àṣà Núwà 2025 ṣe àjọyọ̀ orírun rẹ̀ kí o sì gba ẹ̀bùn lórí ètò Kílẹ̀ rí sí. Núwà Media ń fi tayọ̀tayọ̀ kéde ìdíje lórí àwọn ohun tí a mọ̀ nípa àṣà àjogúnbá ilẹ̀ Yorùbá. À ń pe àwọn tí ó wà ní ìsọ̀rí ọjọ́ orí ọdún 12 sí ọdún 18 láti wá ṣàfihàn ohun tí wọ́n lè ṣe láti pa àṣà Yorùbá mọ́ àti láti gbé àṣà Yorùbá lárugẹ. Kí ni ṣíṣe? Ya fọ́nrán ara rẹ nínú èyí tí o ti ka oríkì ìdílé rẹ tàbí tí òrìṣà ní èdè Yorùbá. Ṣe àpèjúwe iṣẹ́ ìbílẹ̀ kan tí o mọ̀ ní èdè Yorùbá. Ṣàlàyé ayẹyẹ àṣà Yorùbá kan nínú ìlú rẹ̀ ní èdè Yorùbá àti ipa tí ọdún náà ń kó. Ya fọ́nrán ìdíje yìí nínú aṣọ ìbílẹ̀ Yorùbá. Gbé fọ́nrán yìí sí orí Facebook, Instagram, TikTok àti Thread. Táàgì @Núwà Media Official àti @Aródú Black Dye kí o sì hashtag ìdíje àṣà Núwà 2025. Gba àwọn ọ̀rẹ́ rẹ níyànjú láti tẹ̀lé, fẹ́ràn kí wọ́n sì ṣe àfọ́nká àwọn ètò Núwà Media kí wọ́n sì tún dìbò yàn ẹ́. Àkópa gbọ́dọ̀ jẹ́ ọmọ abínibí ilẹ̀ Yorùbá láti ọmọ ọdún 12 sí ọmọ ọdún 18 láti àkókò yìí sí ọgbọ̀njọ́ oṣù Ọ̀wẹ̀wẹ̀ ọdún 2025. Ìdíje àti ìdìbò yóò wáyé. A ó kéde olùdíje tí ìbò rẹ̀ pọ̀ jùlọ lórí àwọn ìtàkùn Núwà Media ní ọjọ́ 4 oṣù kẹwàá ọdún 2025. Yóò sì gba ẹ̀bùn tó ṣeyebíye lọ́wọ́ onílé Global Services àti Hope Dental Clinic. Ṣe àfihàn ohun àjogúnbá ilẹ̀ Yorùbá kí o sì gba ẹ̀bùn tó ṣeyebíye lọ́wọ́ onílé Global Services àti Hope Dental Clinic. Tẹ̀lé Núwà Media lórí gbogbo àwọn ìtàkùn wọn kí o sì máa tán iyì àṣà Yorùbá káàkiri àgbáyé. Ẹ jẹ́ ká jìjọ gbé àṣà wa lárugẹ. Lórí ètò Kílẹ̀ rí sí lónìí, ìrírí arákùnrin kan tí à ń pè ní Olóyè Ajíróhunmú. Olóyè Ajíróhunmú wọn ò dàgbà púpọ̀ jù, wọ́n jẹ́ bí ọmọ 50 ọdún. Ní ọjọ́ kan ni wọ́n ní káwọn lọ ṣe àbẹ̀wò sí ìkan nínú ilé wọn tí wọ́n kọ́ sí àdúgbò kan. Ìgbà tí wọ́n máa débẹ̀ ni wọ́n rí gbogbo ẹ̀ wípé ó wà ní títì. Ní Olóyè Ajíróhunmú bá wo inú ọkọ̀ lọ bá wá kọ́kọ́rọ́ ilé, wọ́n ṣàrí. Wọ́n bá dé ẹnu géètì ilé káwọn ṣí géètì ọgbà káwọn wọ inú ọgbà ni wọ́n bá rí pé àgádágodo tó wà ńbẹ̀ ó yàtọ̀ sí èyí tó ní kọ́kọ́rọ́ èyí tí àwọn mú wá. Ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbá ilẹ̀kùn kí ẹni tó wà ní ilé kó jáde. Ṣé ọ̀rẹ́ wọn kan ni wọ́n fi síbẹ̀? Ọ̀rẹ́ wọn yìí gẹ́gẹ́ bí wọ́n ti sọ, wọ́n ní àwọn pàdé ẹ̀ ní ọjọ́ kan tó ń wá ilé ibi tí ó máa gbé. Wọ́n ní ó ṣẹ̀ṣẹ̀ rí iṣẹ́ ni, ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n nígbà tí wọ́n wà nílé ẹ̀kọ́ gíga girama. Wọ́n ní ìyẹn làwọn bá ní àwọn ẹ̀kọ́ ilé tó pọ̀ kó máa gbé nínú ilé eléyìí kó máa ṣe bí ó ṣe fẹ́. Wọ́n ní làwọn bá pe nọ́mbà ọ̀rẹ́ wọn yìí tí kò bá lọ gbàgbà. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gba géètì ní ìkan nínú àwọn tó ń gbé nínú ilé bá jáde sí wọn. Ẹ̀jẹ̀ tá lẹ́ bèrè lọ́ba ní àwọn béèrè lágbájá ni wọ́n ní lágbájá pé láńlọ́ọ̀dù àwọn mànìyàn lọ́wọ́ ní láńlọ́ọ̀dù yín bíi ti báwo. Wọ́n bá ní wípé àwọn ní láńlọ́ọ̀dù tẹ́lẹ̀ rí fún ilé yẹn, ṣùgbọ́n ní lọ́wọ́lọ́wọ́ ìpè wọ́n ṣẹ̀ṣẹ̀ ta ilé yẹn fún ẹnìkan yẹn. Wọ́n ní ta ilé òun, ilé tóun fowó ara àwọn kọ́. Níbo lẹ ti rí ìwé ilẹ̀? Wọ́n dárúkọ ẹ́jẹ̀ǹtì tí wọ́n gbé ilé fún láti máa ṣe àmójútó ilé. Ní Olóyè Ajíróhunmú ló bá sáré tẹ aago wọn pààrà lọ́ba bá ẹ́jẹ̀ǹtì sọ̀rọ̀ pé àwọn wá ilé tí àwọn máa gbé ni wọ́n kó àwọn ní nọ́mbà. Ẹ́jẹ̀ǹtì bá ní kó máa bọ̀ ní ọ́fíìsì òun. Ní Olóyè bá sáré pé agbẹjọ́rò wọn àti ọlọ́pàá ló bá gbéra ló bá di ọ̀dọ̀ ẹ́jẹ̀ǹtì. Nígbà wọ́n dọ́dọ̀ ẹ́jẹ̀ǹtì sọ wípé onílé ló gbé ilé fóun pé kó máa ṣe àmójútó ẹ̀. Ó yá lọ́dọ̀ onílé, wọ́n dọ́dọ̀ onílé ló di ẹni ọ̀tọ̀. Ìyẹn bá ní gbogbo ìwé tóun fi ra ilé rẹ̀ ní ọwọ́
lágbájá ọmọ lágbájá bí olóyè ṣe kígbe yẹn pé lágbájá ọmọ lágbájá ọ̀rẹ́ òun lásán ni oore màlúù ń ṣe báwo ló ṣe di wípé lọ́ba bẹ̀rẹ̀ sí ní lágbájá ọmọ lágbájá wẹ́lọ̀ àṣì lágbájá ọmọ lágbájá ó ti tẹ ọkọ̀ létí bàálù létí ó ti re ìlú ọba ìyẹn ṣá ni wọ́n wà lórí ẹ̀ ní lọ́wọ́lọ́wọ́ báyìí bí wọ́n ṣe fẹ́ rí lágbájá ọmọ lágbájá àṣeéṣe ni lóore tó wá dá pọn ẹ̀yin aráalé kí lè rí sí i ṣé ẹ ti gbọ́rú ẹ̀ ṣé ẹ ti rírú ẹ̀ ó kúkú tẹ́ ẹ bá rí sí i ẹ fi ṣọwọ́ sí wa lórí ìtàkùn wa gbogbo ímeèlì wa nọ́mbà wa tí ẹ̀ ń wò lórí ẹ̀rọ yìí. ìdíje àṣà Núwà 2025 ṣe àjọyọ̀ orírun rẹ̀ kí o sì gba ẹ̀bùn lórí ètò kílẹ̀ rí sí i. Núwà Media ń fi tayọ̀tayọ̀ kéde ìdíje lórí àwọn ohun tí a mọ̀ nípa àṣà àjogúnbá ilẹ̀ Yorùbá. À ń pe àwọn tí ó wà ní ìsọ̀rí ọjọ́ orí ọdún 12 sí ọdún 18 láti wá ṣàfihàn ohun tí wọ́n lè ṣe láti pa àṣà Yorùbá mọ́ àti láti gbé àṣà Yorùbá lárugẹ. Kí ni ṣíṣe? Ya fọ́nrán ara rẹ nínú èyí tí o ti ka oríkì ìdílé rẹ tàbí tí òrìṣà ní èdè Yorùbá. Ṣe àpèjúwe iṣẹ́ ìbílẹ̀ kan tí o mọ̀ ní èdè Yorùbá. Ṣàlàyé ayẹyẹ àṣà Yorùbá kan nínú ìlú rẹ̀ ní èdè Yorùbá àti ipa tí ọdún náà ń kó. Ya fọ́nrán ìdíje yìí nínú aṣọ ìbílẹ̀ Yorùbá. Gbé fọ́nrán yìí sí orí Facebook, Instagram, TikTok àti Thread. Táàgì @Núwà Media Official àti @Aródú Black Dye kí o sì hashtag ìdíje àṣà Núwà 2025. Gba àwọn ọ̀rẹ́ rẹ níyànjú láti tẹ̀lé, fẹ́ràn kí wọ́n sì ṣe àfọ́nká àwọn ètò Núwà Media kí wọ́n sì tún dìbò yàn ẹ́. Àkópa gbọ́dọ̀ jẹ́ ọmọ abínibí ilẹ̀ Yorùbá láti ọmọ ọdún 12 sí ọmọ ọdún 18 láti àkókò yìí sí ọgbọ̀njọ́ oṣù Ọ̀wẹ̀wẹ̀ ọdún 2025. Ìdíje àti ìdìbò yóò wáyé. A ó kéde olùdíje tí ìbò rẹ̀ pọ̀ jùlọ lórí àwọn ìtàkùn Núwà Media ní ọjọ́ 4 oṣù kẹwàá ọdún 2025. Yóò sì gba ẹ̀bùn tó ṣeyebíye lọ́wọ́ onílé Global Services àti Hope Dental Clinic. Ṣe àfihàn ohun àjogúnbá ilẹ̀ Yorùbá kí o sì gba ẹ̀bùn tó ṣeyebíye lọ́wọ́ onílé Global Services àti Hope Dental Clinic. Tẹ̀lé Núwà Media lórí gbogbo àwọn ìtàkùn wọn kí o sì máa tán iyì àṣà Yorùbá káàkiri àgbáyé. Ẹ jẹ́ ká jìjọ gbé àṣà wa lárugẹ. Aródú náà ni mò ń jẹ́ òjìkọ̀bí ọmọ wọn lówó òdùdú ọmọ àwọ̀ òṣùlẹ̀ ọmọ bàbá kan mi tútù ti jó ní pàìpàì. Tá a bá rí ìrírí tàbí kàyéfì tẹ́ fẹ́ ká bá yín gbé sí afẹ́fẹ́ ẹ fi wọ́n ṣọwọ́ sí wa bẹ́ẹ̀ ṣe máa ṣe pẹ̀lú àwọn nọ́mbà wa àti ìtàkùn wa pẹ̀lú ímeèlì wa tẹ́ ń wò lórí ẹ̀rọ yín. Tó bá dẹ̀ jẹ́ ohun àṣà kan ni àbí ayẹyẹ àṣà àbí iṣẹ́ ìbílẹ̀ kan tó ta ìlú yín yọ àbí agboolé yín yọ ẹ fi ṣọwọ́ sí wa. Ẹ̀yin náà la máa rí, ẹ̀yin la máa bá, àwa náà la máa bá yín tá a máa rí ní ayọ̀ àti àlàáfíà. Ìpàdé tún di ìgbà kan náà. Ire o. Núwà Media.